nígbà tí a wà ní kékeré táwa ṣì wà ní ṣé ọmọ àgbékọ́rùn rògbò ló ń pè ní àbí bóyá nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ọ̀tàn bàbá Fágúnwà alàgbà Adébáyọ̀ Fálétí Akínwùmí Ìṣọ̀lá àwọn ìwé yẹn ni àwa kà ibẹ̀ làwa ti mú omi ọdún láti mú omi làákàyè yàtọ̀ sí àwọn kan tó ń kọ́ wa ní ilé tí à ń kọ́ látara àletò àwọn òwe bí òdòdó ọdẹ ní ojú orúnmọlẹ̀ ó lè kú ṣàwòrò idẹ èrèké oníbùdó ìrìnkèrindò nínú igbó olódùmarè eré orí igi oyin inú àpáta àwọn ìtàn báyìí ni àwa kà tí wọ́n fi èdè Yorùbá kọ tí wọ́n fi èdè tiwantiwa kọ èyí ni ó búrẹ́kẹ̀ ìmọ̀ wa ní ó búrẹ́kẹ̀ làákàyè wa tí ó sì jẹ́ bí kíni tí ó ṣe ìṣùpọ̀ gbogbo ohun tí a mọ̀ tí a sì gbàgbọ́ nínú àmọ́ kó tẹ̀lé lórí pípé a kúrò nílé ìwé girama náà láti rí wípé ìwé yìí bíi pé a ti dá ẹ̀rù lu àwọn ìwé yìí tí ó jẹ́ wípé títà fi parí sáà ìkọ̀kan ìwé yìí lè má tó ọ̀pọ̀ àwọn ènìyàn àwọn móríkà ní ilé ìwé nítorí pé kò sí nílé ìtajà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní òtí ẹ̀ fi ìdí abínibí wọn kọ ìtàn tí a bá fẹ́ sọ ìtàn àwọn èèyàn tí a fẹ́ sọ orírun àwọn èèyàn tí a fẹ́ kó yé wọn yékéyéké tí a fẹ́ kó wọ́n wọn a ní láti sọ ní èdè tí ó so mọ́ ìṣẹ̀dálẹ̀ wọn ní èdè tó so mọ́ àwọn tó bí wọn ní èdè tó so mọ́ àwọn ìnílé wọn ìdílé yìí tí a wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn tí a mọ ibi tí a ti ń bọ̀ tí a sì mọ ibi tí a dé láti mú ọlọ́pàá lè wípé èdè Yorùbá iṣẹ́ òun làwọn òfin kọ̀tàn ìdí yìí náà sì rí ló ń jẹ́ pé kí ni mo ní ìtàn tí ń bọ̀ lọ́nà tí àkọlé rẹ̀ jẹ́ Gílọlá Arómirẹ Ògìdán gẹ́gẹ́ bí ẹ ti lè rò ìtàn Yorùbá ni Yorùbá láti kọ́ ọmọ Yorùbá pọ́nbélé ló kọ́ ọmọ Yorùbá lè mi ò ní fi ọwọ́ òsì júwe ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ń bí mi pé kí ni ìtàn Gílọlá Arómirẹ Ògìdán dá lé lórí ìtàn wa ìtàn mi ìtàn gbogbo wa ni èyí táwọn onígẹ̀ẹ́sì ń pè ní fiction táwa Yorùbá ń pè ní ìtàn àròsọ èmi wulẹ̀ gbàgbọ́ wípé kò sí nǹkan tí ń jẹ́ tán àròsọ tààrà ìtàn tó bá ti ní í ṣe pẹ̀lú wa tá a ti lè kọ sílẹ̀ tó ti wá láti orí ìtàn kì í ṣàdédé wá orírun ìmọ̀ ohun tí a rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wa òun là ń sọ dìtàn tá a pa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ pọ̀ tí a sì ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì mi ò ní sọ fún yín pé bóyá báyìí ní Gílọlá Arómirẹ Ògìdán dálé lórí àbí báyìí nítorí wọ́n ní ẹni tá à ń gbéyàwó bọ̀ bàbá kì í ṣe kíni kì í garùn ẹ kú ojú lọ́nà ẹ máa retí ìtàn Gílọlá Arómirẹ Ògìdán èmi sì fi ń dá yín lójú wípé gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ mi mìíràn gẹ́gẹ́ bí gbogbo ohun tí mo ti gbé jáde ní àsìkò kan tàbí òmíràn tí ẹ ti gbọ́ èyí náà yóò láàrin kódà tí ò bá káàmù ju ti tẹ́lẹ̀ lọ orúkọ tèmi ò yí padà orúkọ tèmi ní Àrẹ̀mọ Yusuf Àlàbí ọmọ family tí ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ sí Àrẹ̀mọ General ẹ kú ojú lọ́nà ìtàn Gílọlá Arómirẹ Ògìdán mo wá fi ń dá yín lójú pé àṣẹṣẹ mú ẹyẹ bọ̀ lápò ni omi pọ̀ lámù àmọ́ ká máa ṣe ní ṣíṣẹ̀ ìtẹ̀lé ẹ kú ojú lọ́nà ó dìgbà kan náà ire o. Gílọlá Arómirẹ Ògìdán is coming.